ẹ tún kò lè mọ kára ilé ẹrè wá mo kérò ọ̀nà gbogbo ẹni tí mo bá ń wájú pátápátá mo kí ẹ mọ̀ kó wájú o arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àrò mẹ́ta àtọ̀runwá ọlọ́kan ọjọ́kan ìwé aládùn náà láti kà sẹ́yìn kò sí fún méjì fún ìgbádùn gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ni ká gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ohun ẹnu Yorùbá dùn mọ́mọ́ ẹwà ń bẹ nínú èdè Yorùbá gbogbo ayé ló fẹ́ràn rẹ̀ bọ́tì àwa tá a lè dè àtàṣà gan àṣàpọ́nlé ẹ̀ àwọn ará òde ni wọ́n ń bá wa ṣàpọ́nlé ẹ̀ sọ́yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀já gbédè àti àṣà Yorùbá lárugẹ tó ẹ̀yọ́ àtọwá nǹkan fìdílé àbí kan fìdílé nǹkan kájọ gbádùn òwe ìsíwájú ìsàrè tí ń pẹ́kẹ̀ lóòótọ́ orí kẹrìnlá náà la dé àkọlé tí mẹ́ńbẹ̀ àrùn tí ń sogójì ìní ń sọ̀ọ́dúnrún àrùn tí ń sogójì àrùn tí ń sogójì. báyé ti rí lóde òní yìí kìí ṣe nǹkan tuntun ó ti le koko bẹ́ẹ̀ rí nígbà kan tí àyípadà rere sì tún dé bá ìgbà ilé ayé kìí dúró sójú kan ó máa ń yí ni Olódùmarè nípa ìgbádà òun ni wọ́n fi ń pè é ní Òyíbèrè ọba yí ìgbà padà ńjọ́ táyé ti dáyé ńjọ́ táyé ti ṣẹ̀ ló ti rí bẹ́ẹ̀ ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ nílé ayé lẹ́nu sì tí àwa náà délé ayé ó níye ìgbà tá a ti fojú rí ìgbà tó le koko a rí ìgbà tó le díẹ̀ a rí ìgbà tí ọ̀rọ̀ a rí ìgbà tí ò le tí ọ̀rọ̀ a rí ìgbà tó bọ̀ ní wọ́n gógó bíi mi eégún a rí ìgbà tí wọ́n ń fẹsẹ̀ gbá obìnrin a rí ìgbà tí ọkùnrin máa ń fi gbogbo agbára rẹ̀ fa obìnrin lójúmọ́ra a rí ìgbà tó obìnrin lo gbogbo agbára rẹ̀ kó lè rọ́kọ fẹ́ a rí ìgbà tó máa ń ṣiṣẹ́ sin bàbá rẹ̀ a rí ìgbà tó jẹ́ pé bàbá ní ṣiṣẹ́ sin ọmọ rẹ̀ a rí ìgbà táyé dayé adìẹ tí kọ́ ọmọ rẹ̀ lẹ́yìn a rí ìgbà táyé sì di ayé pẹ́pẹ́yẹ títí ọmọ tiẹ̀ síwájú a rí ìwà lókù tójò tí rere èyí tó délẹ̀ yìí irú ìgbà kan ni kò sì sí ẹni tí kọ̀ọ̀kan lọ́nà kan tàbí òmíràn bó tilẹ̀ jẹ́ pé nǹkan mọ̀ kan ènìyàn jura wọn lọ a sì rẹ́gbẹ̀gbẹ̀ ju ara wa lọ irú àdánwò tá a sọ pé bá àdìó àti aya rẹ̀ kìí sọ̀rọ̀ àwọn nìkan ó bá ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú tí àwọn ẹlòmíràn tiẹ̀ léjú tí wọ́n lọ kárí ayé ni àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún ní ń sàbọ̀yàdé gbogbo ọlọ́yà rí ń ṣe ọ̀pọ̀ òbí ló ti dá àwọn ọmọ wọn dúró níléèwé ńgbà tí wọn ò rówó iléèwé san ẹlòmíràn fọ ọmọ tiẹ̀ lọ síléèwé ńgbà sílé ìkọ́ṣẹ́ ńgbà tó mú kó níléèwé tán tí ó sì tún rówó oúnjẹ ibi iṣẹ́ fún ìlẹ̀kẹ̀ já sóde mọ́jàánú ìlẹ̀kẹ̀ jánú mọ́jà sóde ńgbé kan ìlẹ̀kẹ̀ ọjà sí bí òwe Yorùbá ti wé káwó kákàwé kákọ́ṣẹ́ kò kàwé kọ̀ bí òwe Yorùbá ti wé kò kàwé kọ̀ kọ́ṣẹ́ wọ́n ń pa láàrù ó tún dákẹ́ mọ́lé sí ọmọ wípé òun ni wọ́n ń pè ní ọ̀rọ̀ náà tilẹ̀ san fún oníyàwó kan tí ò bímọ púpọ̀ tọkọtaya tó bá bímọ mẹ́fà méje ni kó wá wo ìṣòro jíjẹ mímu àti gbígbọ́ bùkátà wọn pàápàá tó jẹ́ pé ọkọ ò níṣẹ́ lọ́wọ́ ayé ò rówó ṣòwò ẹni lóbìnrin méjì mẹ́ta tó tó bímọ rẹpẹtẹ lórúkẹ oyin ìgbà táwọn onífètò sọ́mọ bíbí ti ń pariwo ẹ fètò sí ìsọkúsọ lọ́jọ́ létí wọn àpárá ni wọ́n fi wọ́n dá ẹlòmíràn ní sáwọn ní ọ̀bọ̀ lọ́mọ bọ́mọ rẹ̀ ni bàrà sùn bàrà ò jí bí òwe Yorùbá kan tí yóò jí bàrà ni yóò jí bàrà kò ì pẹ́ o kò ì jìnnà Ifá ti ń ṣe bí àlá ọ̀rọ̀ àwọn onífètò sọ́mọ bíbí ó ti ń ṣe mọ́ọ̀kì àìmọye lára ohun tí ó mú wọn nípa tí ń mú wọn nípa àwọn onífètò sọ́mọ bíbí tún wá bẹ̀rẹ̀ ìpolongo wọn lọ́tún wọn tún kígbe fètò sọ́mọ bíbí kọjá ń pé àwọn onífètò sí náà mọ ti ń lọ lóde ohun tí ń lọ lóde ni pé àwọn tí wọ́n ẹ̀sẹ̀ ń sábíàmọ́ tàbí tí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ ṣe ń kìlọ̀ fún ara wọn wọ́n ti ń ṣe àdéhùn pé ọmọ kan tàbí méjì ó tó fún ìgbéyàwó àwọn ṣùgbọ́n àwọn tó ti bí tí wọ́n ń kọ́ tí wọn ò sì rówó bọ́ wọn ṣé wọn ó lù wọ́n pa ni nítọ́wà lóde nìyí bóyá onífètò sílé ran àwọn tọ́rọ̀ náà kàn lọ́wọ́ èyí ló mú ayé sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tíjọba ọ̀pọ̀ ìdílé sì ń ṣubú oníkálukú ń jò bàrà bí yóò ṣe gbé ìjọba ilé rẹ̀ dìde láti tàbí bí yóò ṣe rí ṣubú onírúurú ọ̀nà ni wọ́n ń lò nínú ìgbìyànjú bẹ́ẹ̀ ìjọba ilé ẹlòmíràn adójúdé pátápátá láti ṣerú èyí sí
ohun tí ọ̀sá lẹ́nu Yorùbá ní kì í gbọ́n joni lọ bí ọ̀rọ̀ ìṣòro ayé bá ní bí ọ̀rọ̀ ìṣòro ayé á ní ṣebí Yorùbá kan náà ló tún sọ pé ọwọ́ ara ẹni la fi tún ọ̀rọ̀ ara ẹni ṣe lọ́nà wo. Yorùbá tún ní ẹni bá dákẹ́ tààrẹ ọba dákẹ́ ṣebí ká mọ̀ pariwo ni tàbí ká mọ̀ fi wẹ́lọ̀ kiri ọ̀rọ̀ ariwo wa ran tí ń bẹ́lẹ̀ yìí bí. Yorùbá tún ní sùúrù a máa ṣe òkúta jiná ìṣẹ́ńṣẹ́ ni wọ́n ní ká mú sùúrù báwo ṣé kó fi sẹ́ni pa ni. Báyìí láyé polúkúrú muṣu ẹni gbọ́n di aláìgbọ́n ẹni mọ̀ràn di aláìmọ̀ràn ọ̀pọ̀ ènìyàn di ẹdun arinlẹ̀ ara ayé ò mọ̀ kò mọ ibi tí ayé ń lọ gan orílẹ̀-èdè sì ń pòyì dàn bí ẹṣin ojú ogun tó gbọ́fà lójú ogun àti bí afọ́jú ẹja tí ń wẹ̀ nínú igbó tí ọmọ bíi tó dorí kọ ó ti dé náà wàhálà oníkálukú ni kò sí ẹni tá a ké pè lọ́jọ́ ọ̀ràn òṣùwọ̀n nítorí pé kí oníkálukú lọ bá bí ìkúnlẹ̀ bá rọ ẹni tí ò bá tí ò sì fẹ́ ṣe ìrànlọ́wọ́ náà ń sọ pé ó bá òun wọ́n ní ilé kì í jó kí baálé ilé ó sùn kàkà ta ló wí bẹ́ẹ̀ baálé òde òní kọ́ o ilé jókòjó àgúnlá àgúntẹ̀tẹ̀ onílé ni kó múra tí baálé ti tó lẹ́rù lọ́tọ̀. Ládọ́gba àti Ládọjà jẹ́ ìdílé kan ọmọ 7 wọn bí gbogbo wọn ló sì rán lọ sílé ìwé èyí tí ó mọ̀wé ó sáré jù ú síbi ẹ̀kọ́ṣẹ́ èyí tí ó sì mọ̀wé èyí tó sì mọ̀wé tó kàwé gboyè kò ríṣẹ́ èyí lẹni tí ò rówó kọ́ ọmọ níwèé fi ń ṣèkẹ́wọ́ àárín kí láǹfààní ìwé tá a kà tí àríṣẹ́ fi ṣe. Ládọ́gba jẹ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n ti fẹ̀yìn rẹ̀ tì nítorí pé ó ti lọ 30 ọdún lẹ́nu iṣẹ́ òun gan òṣèjú ọmọ 50 ọdún lọ ọgbà owó ìfẹ̀yìntì ó fi kọ́ owó sìmẹ́ǹtì lọ́rùn kò rí ọjà gbà déédé gbogbo owó olówó oúnjẹ ló bá lọ ọmọ rẹ̀ tó kọ́ṣẹ́ kò rówó rarin iṣẹ́ àwọn kéékèèké sì ń kàwé lọ́wọ́. Ládọjà ìyàwó rẹ̀ tí kì bá sì mọ gbé onígbàwọ́ ni wọ́n ti iléeṣẹ́ àdáni tó ti ń ṣiṣẹ́ nítorí àìlè kó ohun èlò iṣẹ́ wọ̀lú láti ilé òkèèrè. Ládọ́gba ò mọ tí kì bá ṣe ìdààmú kí láá jẹ kí láá mú bá tọkọtaya àìsàn kọlù Ládọ́gba kò rówó rògùn tọ́jú ara ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ń ran ara wọn lọ́wọ́ ti rí àdánwò tiẹ̀ náà he oníṣòwò ni àwọn oníjìbìtì lù ú òwò dojú dé kọ̀lọ́nù oko kọ̀lọ́nù odò mọ́ ojú Olúwa lòun náà ń wò kò sí olùrànlọ́wọ́ fún Ládọ́gba mọ́ àìsàn rẹ̀ ń lé sí i kò rí oorun sùn ọ̀rẹ́ rẹ̀ kan káànú rẹ̀ ó wá owó díẹ̀ ó mú lọ sí ilé ìwòsàn kan dókítà yẹ ara rẹ̀ wò ní hypertension ìyẹn àìsàn ẹ̀jẹ̀ gbígbóná ló ń dà á láàmú àfikọ́ pa ìrònú ọkàn tì ìní ò fi lè gbádùn o tí yóò fi pẹ́ láyé dókítà wá hóró oògùn oríṣi méjì fún tí ara ríro àti oògùn oorun wọn lọ kúrò níbẹ̀ orí Ládọ́gba rọ̀ ọ́ kó má ronú mọ́ gẹ́gẹ́ bí dókítà ti gbà á nímọ̀ràn Ládọ́gba ní má ronú ọ̀rọ̀ ẹni tí ò rí nǹkan jẹ arinbí kébi ọmọ ìpayà kọ́mọ pọmọ kí wọ́n ní kó lúwa rẹ̀ ọ̀ má ronú kò sí ní ronú ẹ̀yin ò lè má ronú ní rúpò bẹ́ẹ̀ ṣùgbọ́n sẹ́rò ronú tí Ládọ́gba ń rò yìí ló lè tán ìṣòro rẹ̀ níbo ni irú ronú bẹ́ẹ̀ lè yọrí sí ọ̀rọ̀ yìí sọ àwọn ọmọ Ládọ́gba wọ́n tọ̀ bàbá wọn lọ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ṣé ẹ̀yin ò ní ará tó lè kó yín yọ nínú ìṣòro yín ni wọ́n ní aṣáàtì rí ọ̀pọ̀ tí wọ́n wà nínú ìṣòro tó ju ti yín lọ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ara wọn ló kóra wọn yọ sí ẹ̀yin ọ̀lára ni ẹ̀ lọ́sìn ẹ̀ níyè kan bàbá wọn ní mo lára mo lọ́sìn mo sì níyè kan wọ́n wà ní Ìbàdàn Èkó Abẹ́òkúta Adó Èkìtì Ifẹ̀ Iléṣà Ògbómọ̀ṣọ́ Ìjẹ̀bú Òde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lówó wọ́n nípò wọ́n gbajúmọ̀ gbogbo wọn ni mo kó mọ́ra ńgbà mo níṣẹ́ lọ́wọ́ èmi ìfi wọn ṣeré rárá àwọn ọmọ náà wá béèrè ńgbà tẹ nírú àwọn èèyàn báwọn yìí lẹ́gbẹ̀ẹ́ là ń jìyà tó báyìí ó yẹ kẹ́ ẹ tọ̀ wọ́n lọ bàbá wọn ní ṣe bí wọ́n mọ̀ wípé wọ́n ti fẹ̀yìn mi tì lẹ́nu iṣẹ́ èsì tí wọn ò béèrè ohun tí mo fi ń pawọ́ dà àwọn ọmọ rẹ̀ ní kọ́mọ́ fi èyí ní ṣe o ọ̀rọ̀ ti débi tẹ́ ẹ gbọ́dọ̀ ríra báyìí ó yẹ kẹ́ ẹ tọ̀ wọ́n lọ káwọn náà orí sójú gbangba báyìí bẹ́ẹ̀ bá tọ̀ wọ́n lọ a lè rí èyí tí yóò tọ́jú yín nínú wọn a lè rí èyí tí yóò wáṣẹ́ fún àwọn ọmọ yín àti èyí tí yóò máa tọ́ àwọn tó kù nílé ìwé ìyá àwọn ọmọ náà dá sí ó ní òótọ́ lọ̀rọ̀ táwọn ọmọ yín sọ ìmọ̀ràn dáadáa ni Yorùbá bọ̀ wọ́n ní a kì í lọ́kọ́ nílẹ̀ ká fọwọ́ kómi àti pé a kì í lẹ́gbàá nílé káwẹ́gbàá ròde bẹ́ẹ̀ sì ni pé
a kì í lẹ́ni ní mọ̀sán ká mọ ìpọ́n àti pé ẹni tí ò léèyàn nìyà ń jẹ. Torí náà ẹ dìde kẹ́ ẹ lọ wọn ní bá a níyàá là ń hun ta ní hun sẹ́ni ẹlẹ́ni ẹ̀yin náà sì ti ṣe fún wọn rí bí ọ̀kánjọ́ ẹni bá sì ti sọ láti ká gẹ́gẹ́ bí òyòwé Yorùbá ti wí o. Ládọ́gba ò jàǹpátá mọ́ ó gbà láti tọ̀ wọ́n lọ ó mú àkọ́bí rẹ̀ lọ́wọ́. Ọ̀rẹ́ tó mú lọ sílé ìwòsàn ló bá yáwó ọkọ̀ tí wọ́n wọ̀ lọ sí gbogbo ìlú wọ̀nyí pẹ̀lú èrò pé ńgbà tó bá padà dé wọ́n dá owó padà fún olówó. Wọ́n dé lẹ́yìn oṣù méjì mọ́tò takisí tó gbé wọn wálé gan ló gbé Ládọ́gba lọ sílé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀ fún àìsàn apatẹ́ńsàn torí pé láti ojú ọ̀nà ló ti tún dé sí i gẹ́gẹ́ bí àkọ́bí rẹ̀ ti sọ fún ará ilé ńgbà tó sáré wọlé mú káàdì ilé ìwòsàn bàbá rẹ̀ ní takisí tí wọ́n wọ̀dé tó gbé wọn kọrí sí ilé ìwòsàn náà. Ìyá rẹ̀ Ládọjà sáré ré ìborùn rẹ̀ lórí ìkọ́ ọwọ́lé tọ̀ wọ́n ó ti dénú mọ́tò tán kó tó mọ̀ bóun ò wọ bàtà sẹ́sẹ̀ oní takisí béèrè bóun lè dúró kó yára lọ kó Ládọjà ní kó máa lọ pàtó tó ẹ̀mí. Nígbà tí wọ́n dé ọ̀hún àwọn nọ́ọ̀sì ṣe àyẹ̀wò fẹ́rẹ́fẹ́rẹ́ wọ́n ní ìfúnpá rẹ̀ garí kọjá àlà. Wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kò dá wọn lóhùn ṣe ló sojú pọ̀ mọ́ imú ṣe ló sojú pọ̀ mọ́ mú. Wọ́n mú un lọ síwájú dókítà rẹ̀ onítàn yẹ ìwé ìtàn àìsàn rẹ̀ wò ó síjú sókè sí i ó ní bàbá ìfúnpá yín ga fíofío kọjá àlà kò ga tó báyìí rí ẹ tún ronú púpọ̀ sí ni àjálù bá yín bí. Bàbá ò lè pa èyí mọ́ra ó ní Ọlọ́run ní jẹ́ kí n rógun àjálù ní tèmi o. Ó wá kétò dókítà ọmọ tí Yorùbá ń pè ní àjálù ni mi ò ní rógun àjálù ní tèmi o. Dókítà ò sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tún gba bàbá nínú ó ń ro àròkàn lórí rẹ̀ àjálù ọ̀rọ̀ burúkú. Àkọ́bí rẹ̀ ní kó má sọ̀rọ̀ mọ́ ẹ̀ ní rógun àjálù òun náà rojú kókó bí ẹni asópa. Dókítà béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ kí ló ń tó kíyèsí pé ó mú kí ìfúnpá bàbá rẹ̀ tún ga bẹ́ẹ̀. Onítọ̀ ń fèsì sí ìbéèrè dókítà ó ní èmi ò kíyèsí nǹkan kan a lọ sájò ni àjò náà la sì ti ń bọ̀ tí àìsàn náà fi ń lé sí i. Dókítà ní òun ọ̀dà bàbá dúró ọmọ rẹ̀ àti aya rẹ̀ ní ògbóró. Wọ́n fi kún un pé kí ara wọn sáà ti yá. Bàbá gbọ́ èyí ó yíjú sí dókítà ó ní ta ló fẹ́ dá dúró kò sóhun tí ń ṣe mí o kókó lára mi le ó dìde ó ń lọ. Dókítà rọ̀ ọ́ títí kọ́mọ̀ ṣe fi ẹ̀mí ara rẹ̀ ta tẹ́tẹ́. Ládọ́gba ní ohun ìbá fi ta kàlùkàlù òun ló ń lẹ̀mí òun kí lọ́kàn dókítà níbẹ̀. Ládọ́gba ń tẹ̀ kẹ́jẹ́ bí olókè ilẹ̀ lọ. Ọmọ rẹ̀ ń gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan tẹ̀lé. Wọ́n dé ibùdó ọkọ̀ takisí níyànà ilé ìwòsàn náà onítàsí kan pafẹ́ dé ó béèrè ibi tí wọ́n ń lọ. Wọ́n sọ nígbà tó kíyèsí pé aláìsàn ẹni tí àìsàn ti wọ̀ lára kan òun náà ni wọ́n fẹ́ gbé ó ní náírà 10 lòun gbà fún ibi tí kò yẹ kó gbà ju náírà kan lọ. Ọmọ Ládọ́gba béèrè náírà 10 àbíkú ló pé òkú lọ fẹ́ gbé ni òní takisí náà ẹni tí kìí ṣe ọmọ lọ lílọ mẹ́sì wá dáhùn ẹ fẹ́ kán ó kú ni owó gẹ́gẹ́ tọ́ sálé wa ló jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ òní takisí ní ẹ mọ̀ pálá ìsàn ṣòro gbé bá a bá gbé aláìsàn a gbọ́dọ̀ mọ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kárọ̀ mọ̀ bá a ní. Ládọ́gba ní ọkárí láé ọmọ Nàìjíríà tòótọ́ ṣé bí àjọ ajé ló ń ṣe ń tiẹ̀. Ládọ́gba ní ọ̀dà á fún wọn ní náírà 5 onítàsí dàárò ó ní ọ̀dà ẹ wọlé torí pé tó mi gbé lọ́mọ. Wọ́n wọlé ó gbé wọn lọ sílé bí wọ́n ti ń bọ̀ wá sílé àníyàn láti máa bálò àbábọ̀ àjò tí Ládọ́gba lọ ńlọ́wà lọ́kàn ìyàwó rẹ̀ Ládọjà. Bí wọ́n ti wọlé kò béèrè kí ni yóò jẹ tàbí róògùn wo ni yóò lò tàbí kí ó tilẹ̀ béèrè bí àìsàn náà ti ń yọ ọ́ lẹ́nu tó. Nítorí náà ńgbà tí wọ́n délé Ládọjà ní báwo làjò tẹ́ ẹ lọ ti rí sọ́dà. Ládọ́gba ní àjò ọ̀dà. Ládọjà tún béèrè báwo lọ ń ti rí. Ládọ́gba ní òun ò dùn. Ládọjà tún béèrè kódà kò dùn sówó olówó yọ. Ládọ́gba ní kò yọ o. Ládọjà ké ó ní gbèsè mo láti rówó olówó san padà fólówó. Ládọ́gba ní ìgbà àkọ́kọ́ dókítà ni mò ń ronú n ò ṣe ní ronú
nígbà tó máa ń kú lọ fẹ́bi ìgbà kejì ẹ̀wẹ̀wẹ̀ dókítà ní ìrònú mi kọjá àlà kò ṣe rí bẹ́ẹ̀ nígbà tí mo f'oṣù méjì rìn àjò tí mo yá àpò mẹ́rin náírà fi wọkọ̀ nígbà tí mo f'oṣù méjì rìn àjò tí mo yá àpò mẹ́rin náírà fi wọkọ̀ tí mo rí gba náírà gbà wálé tí oníkálukú wọn ń pòwe pé àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún ǹjẹ́ Ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ló ń ṣe kí ni mo lè ṣe sí ju ìrònú lọ kì bá àjásí kú mo fara mọ́ àbọ̀ tí Ládọ́gba mọ́bọ̀ yìí ṣe Ládọjà ní kàyéfì ó ní ńbi tí o ní èèyàn dé tí wọ́n sì yọrí láwùjọ tó sì dágunlá sí wọn ńgbà tí ó dára fún ọ ó wá yẹ kí wọ́n ṣerú èyí àwọn tó gbẹ́kẹ̀lé tá a ti ra nǹkan àwọn ilé lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìlérí pé bẹ́ẹ̀ bá ti tajòdé lásán ń bo lágbọ̀rọ̀ yìí gbà báyìí o Ládọ́gba ní ohun tí mo bá padà nìyí o ohun tí mo bá pàdé nìyí o mo kábàámọ̀ pé mo lọ ẹ̀gbin àbùkù àrífín ìwọ̀sí àti ọ̀bọ tí ọ̀pọ̀ nu wọn fi lọ̀ mí ó ti mú mi pinnu pé bí ẹ̀mí mi ò bá bọ́ lórí èyí n ò tún jẹ́ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ará mi kankan mọ́ bí ẹ̀mí mi yóò bá sì bọ́ sí i n ò ní wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn títí yóò fi bọ́ àkọ́bí rẹ̀ wò ó lójú wọ́n mi orí rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ kó ká lọ sílé ìwòsàn nítorí pé òun ọ̀fẹ́ kó fi àwọn sílẹ̀ báyìí kó má wàá jẹ́ pé ẹran lọ tán yóò fi ṣẹ́ sílẹ̀ di awọ bàbá rẹ̀ ní kó lọ pe àwọn àbúrò rẹ̀ wá onítọ̀hún yára lọ òun àti àwọn àbúrò rẹ̀ wọlé wá ìyá wọn náà wà níbẹ̀ lẹ́yìn tó sọ àbáyọ àbábọ̀ fún wọn lórí ìrìn àjò náà ó béèrè lọ́wọ́ wọn pé nígbà tí ìdánwò yí wa ká tí ìdánwò ayé bá wa tí ìṣẹ́ òṣì àti ebi sì hàn nínú ayé wa ẹ pè mí kalẹ̀ ẹ béèrè lọ́wọ́ mi pé ṣé n ò ní ará tó lè yọ wá nínú ìṣòro wa ni mo sọ fún yín pé mo lára mo lọ́sìn mo sì níyè kan ẹni kí n tọ̀ wọ́n lọ ẹ fi dandan lé mo sì lọ mo dé mo fún yín ní àbáyọ àbábọ̀ àjò náà àwọn ará tí mo nílẹ̀ rí ni o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbọ́ mi lágbọ́yé o kì í ṣe pé kò dáa láti ní ẹbí tàbí láti súnmọ́ ẹbí tàbí bá ẹbí ṣe pọ̀ bẹ́ẹ̀ ni ohun rere ni láti ran ẹbí lọ́wọ́ tàbí kí ẹbí ran ni lọ́wọ́ ṣùgbọ́n n tó dára jù ni pé kí a gbẹ́kẹ̀lé agbára ẹni fún ìrànlọ́wọ́ o ju ká máa wá ìrànlọ́wọ́ ẹbí kiri ṣe é rí bí títèmi já sí báyìí àkọ́bí rẹ̀ jẹ́rìí ó ní pẹ̀lú ohun tí mo fojú ara mi rí tí mo fi ti ara mi gbọ́ níbi gbogbo tá a lọ mo gbàdájú sáká pé bàbá wa ò ní ara rárá àti rárá ni bàbá wọn ní ẹ̀yin ní ká ẹ ronú ọ̀nà láti borí ìṣòro náà ní tèmi àìsàn tí ń ṣe mí yìí ìrìn ó mójútó o bóyá mo lè bọ́nú rẹ̀ nítorí pé àìsàn náà ti wọ̀ mí lára débi pé n ò ní ìgbẹ́kẹ̀lé kankan nínú ẹ̀mí mi mọ́ èmi ti kẹ̀yìn sáyé ẹ̀yin tẹ́ ẹ kọjú sáyé ìníkẹ́ ẹ máa báyé jagun gbọ́dọ̀ yí ọ̀tẹ́ ẹnikẹ́ni nínú wọn lọ́rùn pàápàá Ládọjà ìyàwó rẹ̀ ó ní kí ló dé tó ń rokú sí ara rẹ̀ ẹni tó ṣe ju tiẹ̀ lọ́kúkú tá a tu Ládọ́gba ò dá Ládọjà lóhùn ó kọjú sí àwọn ọmọ rẹ̀ ó ní ẹ fi ọ̀rọ̀ yín lé Olúwa lọ́wọ́ kí ẹ sì gbẹ́kẹ̀lé àtẹ́lẹwọ́ yín nítorí pé àtẹ́lẹwọ́ ẹni ni kì í tan ní jẹ bó tiẹ̀ jẹ́ pé nínú páká làwọn ti yọrí àti pé nínú òfin ìlàlọ́mọ pàdọ̀rọ̀ dàgbà yóò kúkú dáa fún yín láyé Ládọ́gba ń fẹ̀yìn ọwọ́ nu mi ojú gbére ẹkún ló ń sun àwọn ènìyàn rẹ̀ ó dágẹ́ ẹkún wọn láwọn tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ báyìí lóníkálukú wọn jáde lọ bákan náà báyìí òun náà la parí orí 14 ìwé ni Àròmẹ́ta àtọ̀runwá lágbára Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ orí 15 náà láti tẹ̀ síwájú láìpẹ́ rárá àkọlé tí ń bẹ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kù iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ní bákan náà òun náà ni tẹ́ bá polówó ọjà pàdé ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín nu ẹ má fòkó lórí ẹ̀ ẹ bá mi fi ara balẹ̀ wò ó kó lè bá jàǹfààní fún mi bóyá lónìí
tàbí lọ́la kó lè jẹ́ kóríyá fún mi láti máa kà á síwájú àti síwájú sí oríṣiríṣi ìwé aládùn ló ti wà ńlẹ̀ bìbà kò sí fún méjì fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ni. ẹ bá lọ́rọ̀ pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. ẹ má gbàgbé ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. ẹ subscribe sáwọn YouTube channel mi tó tún kù Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live. Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí Akọ́mọlédè Yorùbá TV, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV, Oríkì Yorùbá TV, Omi Ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ bá dé àwọn ìkànnì yìí ohun ọ̀tun ohun àrà ọ̀tọ̀ náà lè máa bá nú gbogbo wọn lọ tó yàtọ̀ síra wọn tí kankan ò sì fẹ̀gbẹ́ gún èkejì tí kankan ò sì papọ̀ mọ́ èkejì gbogbo ẹ̀ láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ àti pàápàá láti tàn mọ́lẹ̀ àwọn nǹkan tó ṣókùnkùn sí ẹ̀yin olólùfẹ́ mi ká má bàa jọ jìn sọ́fìn ayé. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn. Àjò wa ṣe o.